Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. Wa dúpẹ́ fún oore ọ̀fẹ́, a dúpẹ́ fún ọjọ́ rere, ọjọ́ ìṣẹ́gun ti èní. A dúpẹ́ nítorí pé ẹ ó ṣẹ́gun fún wa nílé lóko ní gbogbo ibi tí a bá dé, a ó máa rí ìṣẹ́gun ẹ̀yin Ọlọ́run. A dúpẹ́ wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni bó bá gbé tó ọ̀tún wa wọlé, onígbà tó sì jáde o, àti pé a ó mọ̀ dájúdájú wípé kò sí ẹni tó ga jù yín lọ, ẹ̀yin ni ọba tó ga. Nígbà tí àwọn ènìyàn bá rí iṣẹ́ ìyanu yín nínú ayé wa, wọn ò sì fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ògo ni forúkọ yín tí ó ti àgbàdo lórúkọ Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkànlá oṣù keje àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìdánilójú tó ga jù apá kejì. Ìdánilójú tó ga jù apá kejì. A ó mú àkọ́sórí wa nínú ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún tí ó kà báyìí pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Jésù Kristi. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí ìkẹta ẹsẹ̀ ogún títí di ẹsẹ̀ ìkọkànlélógún. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí ìkẹta ẹsẹ̀ ogún títí di ẹsẹ̀ ìkọkànlélógún tí ó kà báyìí pé ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a béèrè tí a sì rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa. Òun ni kí a máa fi ògo fún nínú ìjọ àti nínú Jésù Kristi títí ìran dé ìran gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ǹjẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. A bẹ̀rẹ̀ sí í ṣe àgbéyẹ̀wò ìdánilójú tó ga jù láti àná. A rí wípé Ọlọ́run alágbára nìkan ni ẹni tó tayọ àwọn ìdánilójú tó ga jù. Bàbá mi tó pọ̀ tí kò sì ní òpin. Ó ní púpọ̀ tó jẹ́ pé tó bá bùkún ènìyàn tán, ago ẹni bẹ́ẹ̀ á tún kún àkúnwọ́ sílẹ̀. Ìwé orin Dáfídì orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkarùn-ún. Lónìí a máa tẹ̀síwájú láti wo Ọlọ́run alágbára tó tayọ gbogbo ohun tí à ń retí tó ju èrò ènìyàn, tó ju èrò tiwa lọ. Bíbélì wípé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo Jésù Kristi. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Bíbélì tó wà lókè yìí fi òdodo kan hàn pé ìpèsè látòkè wá dìrọ̀ mọ́ ìbáṣepọ̀ wa pẹ̀lú Jésù Kristi. Ìdí ni pé Jésù ti san ìdíyelé bíbùkún àwọn tó gbẹ́kẹ̀ wọn lé. Bíbélì wípé nítorí ẹ ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run wa Jésù Kristi pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án. Nínú ẹsẹ̀ bíbélì wa fún òní, a fi dá wa lójú pé Ọlọ́run alágbára lè ṣe ju gbogbo ohun tí a lérò lọ tàbí tí à ń rò. Nítorí náà a gbọ́dọ̀ fún un ní gbogbo ògo ní ìgbà gbogbo. Ọlọ́run wá ń fún wa ní àpẹẹrẹ ìbùkún tí à ń gbà nígbà tí a bá fún un ní ògo, ọlá àti ọpẹ́ nípasẹ̀ ohun tí ó ti ṣe tẹ́lẹ̀ rí. Tí búrẹ́dì 5 àti ẹja 2 di ọ̀pọ̀ láti fi fún ẹgbẹẹgbẹ̀rún ènìyàn jẹ. Ó dúpẹ́. Nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkọkànlá títí dé ìkẹrìnlá, ó fi hàn gbangba pé ohun tó ń ṣẹlẹ̀ kọjá ìrètí àwọn ọmọ ẹ̀yìn àti gbogbo àwọn tó péjọ síbẹ̀. Ìdí nìyí tí Mósè fi gba àwọn ọmọ Ísírẹ́lì níyànjú láti máa rántí Ọlọ́run tó fún wọn ní agbára láti di ọlọ́rọ̀ jaburata. Ìwé Dìtàlórómì orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún. Ní rírántí Ọlọ́run, ní rírántí láti ṣe gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀. Olùfẹ́, tí o bá gbà á gbọ́ nítòótọ́, ó máa tayọ gbogbo ohun tí ò ń retí lórúkọ Jésù. Àdúrà pàtàkì. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó dàbí pé kò tó. Ó máa mú kó kọjá jù bẹ́ẹ̀ lọ. Olóbùkọ́lá ayako ni ó kọ̀run ṣíṣí ti èní kì í dùn púpọ̀. Nígbà tí a tún pàdé lọ́la, ó dàbọ̀.